ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Òjó tó mú káwọn èèyàn máa bá a kẹ́dùn. Àṣírí ìdí tí mo ṣe bímọ fún bàbá méjì nìyí. Kẹ́mi Àpésìn Kẹ́misí ṣàlàyé. Ẹ jókòó ẹ gbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn olólùfẹ́ gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa Ìyábọ̀ Òjó gbàdúrà fún wípé kí Ọlọ́run fi òfò ra ẹ̀mí àti wípé irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ látàrí bí iná ṣe ṣẹ́yọ níbi tí òṣèrébìnrin náà ti ń ta oúnjẹ àti ibi ìgbafẹ́ rẹ̀ tí iná náà sì ràn lọ sí yàrá náà lọ́kọ̀ọ̀kan tó sì jó ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú yàrá náà. Bó tilẹ̀ jẹ́ pé àwọn panápaná dé síbẹ̀ ṣùgbọ́n iná ti ba nǹkan jẹ́ jìnnà. Tíṣẹ̀lẹ̀ náà sì ṣẹlẹ̀ ní aago 7 alẹ́ àná tí Ìyábọ̀ Òjó sì kéde ìṣẹ̀lẹ̀ náà lórí ẹ̀rọ ayélujára Instagram wípé òun máa dìde lọ́nà tó dára jù báyìí lọ. Táyọ̀ sì ń bá a dúpẹ́ pé kò mú ẹ̀mí lọ. Òṣèrébìnrin ilẹ̀ wa Kẹ́mi Àpésìn táwọn èèyàn mọ̀ sí Kẹ́mi T tàbí Àǹtí Sídí ti sọ ìdí tó fi jẹ́ pé ọkùnrin méjì ló bímọ méjì fún tí kò sì tún sí nílé ọkọ. Ó wá gba àwọn èèyàn níyànjú pé kí wọ́n yé bá àwọn òṣèré wí pé wọn ò sí nílé ọkọ torí wọn ò mọ nǹkan tí kálukú ń là kọjá. Ó tẹ̀síwájú náà rẹ̀ pé nígbà tí òun wà níléèwé girama lòun lóyún fún ọ̀rẹ́kùnrin òun. Bó tilẹ̀ jẹ́ pé àwọn méjèèjì ò jà tí kò sì kọmọ náà sí òun lọ́rùn. Màmá òun ló sọ pé òun ò lọ sílé ọkọ báyìí àfi kóun parí ìwé òun. Lẹ́yìn èyí ni bàbá ọmọ òun gba orílẹ̀-èdè Malaysia lọ. Lẹ́yìn ìgbà náà ló padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì pa á sí ilé ìtura tó dé sí. Nípa ọkùnrin kejì tóun bímọ fún, ìyá òun ti kìlọ̀ fóun pé kò kí ń ṣe ẹni tóun lè fẹ́. Ṣùgbọ́n lẹ́yìn tóun wọlé ẹ̀tàn ló yọwọ́ wà tó sì sọ pé àáfàá kan ti sọ pé tóun bá sì wà lọ́dọ̀ ẹ̀ òun kò lè ṣoríire èyí tó mú kóun kúrò nílé rẹ̀. Kẹ́mi sọ pé ọkùnrin kẹta tóun sọ pé òun fẹ́ fẹ́ ojú ọmọ bíbí ń kan. Òun ò sì lè fi ọdún 3 jókòó sílé wípé òun tọ́ ọmọ lásìkò ìgbà tí iná iṣẹ́ òun ń jó lọ́wọ́. Ṣùgbọ́n àfẹ́sọ́nà òun ò fẹ́ gbọ́ àlàyé yìí àti pé ìjà àwọn méjèèjì ò bá ara wọn mu táwọn bá sì fẹ́ra wọn. Èyí tó jẹ́ pé ó máa fa káwọn bí ọmọ Fòníkú-Fọ̀ládìde SS. Àti pé kò wù òun kóun máa fẹ́kùnrin kiri. Àwọn ọmọ mi, ọmọ méjì, bàbá méjì ni wọ́n. Ẹni tí mo bí ọmọ mi àkọ́bí fún, virgin mi ló di oyún. Táìmì òun wá travel lọ sí Malaysia. Ìgbà tó máa wá dé, wọ́n pa sóòtẹ́ẹ̀lì. So bí mo ṣe dòpó ni. Wọ́n bímọ méjì, bàbá méjì, wọ́n náà ṣe pé dáadáa, Ìgbòdòrò. Wọn ò ní mọ sítórì yẹn. Mọ sí mi kò bímọ kiri. Bàbá kan pé ló bí gbogbo wa fún pé ṣùgbọ́n ọ̀gá tí ó kọ́ mi iṣẹ́ gangan ni Ibrahim Yekini Bakare tẹ́lẹ̀. Mi ò kọ́ makeup lọ́wọ́ anybody. Mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ makeup. Mi dẹ̀ ṣe makeup fún 9 years ní tó stop. Torí mo ti lọ kọ́sẹ̀tì rí lọ́wọ́ Nautica. Bọ́ ọpọlọ orí mi ò rí lè gbé dáadáa. Nǹkan tó jẹ́ kí n fi makeup lẹ̀ ni pé tí mo bẹ̀rẹ̀ tíátà gangan ká má fi kún ká dẹ̀ máa yọ kó bí i 21 years. Time tí mo bí first born mi àná ọmọ mi ti fẹ́ pé 23. So iṣẹ́ tá a wá fẹ́ ṣe next icon fẹ́ bá ẹnìkan ṣe. Gbà tí mo wá ṣiṣẹ́ tán bọ́gà mi ṣe fún mi ní 80k. Lines tó jáde lẹ́nu mi lọ́jọ́ yẹn ni ẹ ti dáràn ẹ̀yin èèyàn, ẹ máa bẹ̀rẹ̀ sí ní sanwó iṣẹ́ fún mi. Ní gbogbo time tí mo ní mo ṣe makeup 1 room ni mi àtàwọn ọmọ mi ń gbé ní Ìkọlá ilé abániṣe. Ilé yẹn tenants tó wà ń bẹ̀ wọ́n tó 73. About 73 people. Ọ̀sẹ̀ tí o mọ̀lé yẹn ní Ìkọlá àwọn tó bá ń wọlé àbídá wọn máa comment ilé. Wọ́n sì mi ní kí n lọ kọ́ṣẹ́ mo kọ́ catering ṣùgbọ́n gbogbo irinṣẹ́ catering tó rà fún mi mo ta fi ṣe tíátà ni. Mi àti Jùmọ̀kẹ́ nífẹ̀ẹ́ mi cameraman ló ṣe ń sìn àjọ ta ni bẹ́ẹ̀ ni ó lè kọ́ láti sìn jí òru. Ta ló ń kọ́? Obìnrin ni n tó jẹ́ kí n kúrò lọ́dọ̀ ẹ̀ kò sọ́kùnrin tí ò ní ṣe ṣe láti máa tanra wa jẹ. Ó wá dé lọ́jọ́ yẹn ó wá ní àfa òun sọ fún òun pé tóun ò bá fi mí lẹ̀ òun ní ṣoríire. I'm sure tó bá gbọ́ kí ni àṣọ wa mọ ìdí tí mo kúrò lọ́dọ̀ òun lè ní ipò nǹkan tó bá fẹ́ ṣe tó bá fẹ́ bí o fẹ́ ní dream jẹ́ kó máa high. Torí gbogbo dream tí mo dream 5 years ago ló ti ṣẹlẹ̀ sí mi. Ọjọ́ yẹn ọ̀gá mi fẹ́ báyàn ṣiṣẹ́. Àwọn secondary school students la fẹ́ ṣe pé irun ojú tó wá ṣe ìgbà àlàyé mọ́ ní dáàdi ìwà ọ̀gá Bello wọn ní ó lè ṣe àwọn akàn bú ni ó sì sọ pé wọ́n ń sìn nìyẹn. Ọ̀gá mi kọ́ wà bá mi ni wọ́n ní ṣé o lè sọ èdè Ìbàdàn? Mo ní mo lè sọ. Even àwọn comedian wà lórí set wọ́n kàn rẹ́rìn bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn ni. Icon ní CD ló máa lò wọ́n dẹ̀ fún mi lórúkọ CD. Nǹkan tó yẹ kó jẹ́ bíi 1 àti sequence wọ́n á ṣe 7 scene. Àdúrà àwọn ìmọ̀ agá ọmọ Ọ̀yọ́ ni so mo ti wá fi kún orúkọ mi náà pé ọmọ Ọ̀yọ́ ni tó bá bí mi pé ìlú Mozambique ní ìlú 3 Ọ̀yọ́ àti Ghana. Ọmọ Ghana ni. CD is from Ọ̀yọ́. Kẹ́misọ́lá is from Ilésà. Who is from Ghana? Mo dẹ̀ fi àsìkò yìí gbàdúrà fún gbogbo single mother tí wọ́n ọ̀zọ̀ tó pé Ọlọ́run á ràn yín lọ. Ẹ̀yin tẹ́lẹ̀ máa ń bú àwọn èèyàn pé wọ́n bímọ méjì kì í ṣe
tó bá rí bẹ́ẹ̀ ká gbàdúrà ní tó ṣẹlẹ̀ sí wa kó ṣẹlẹ̀ sẹ́yìn náà. But there is this relationship pé tí everybody mọ̀ ẹ gbé bọ̀dá yẹn lórí gan-an.